jọ sọ̀rọ̀. Ìyá wa Alesh Ọlátànwá lágbára Ọlọ́run ẹ ti ṣọdún yìí ẹ ṣàmì. Àmín. Wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí yín. Àmín. Ogun gbèsè ìgbésàn kò ní ṣẹlẹ̀ sí yín. Àmín. Iléeṣẹ́ kò ní jóná o. Àmín. Nǹkan tó máa ní gbìdé ó di dìgbàdìgbà káwọn máa gbé ó di hospital òjì kò ní ṣẹlẹ̀ sí yín o. Ọwọ́ yín á máa lọ sókè. Àmín. Ẹnikẹ́ni tó bá bínú obìnrin tó bá ní pé ó kú máa kú bí tẹ́ máa gbé gbà ọ̀run máa ṣe mọ́ṣẹ́. Àmín. Jésù Kristi ó máa ṣe mọ́ṣẹ́. Àmín. Jésù Olúwa wa. Àmín. TV nítorí kì í ṣe gbogbo èèyàn ló máa ń ní ẹ̀mí láti ṣe irú nǹkan báyìí fún àwọn ọmọ làkejì àbí fún orílẹ̀-èdè kan. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe Ọlọ́run ọba Elédùmarè á máa dúró tì yín. Àmín. Gbogbo àwa tá ikú mọ́ra náà lágbára Ọlọ́run àní pẹ̀dé. Àmín. Àwọn máa lé sí ni. Gbogbo ibi tí ẹ fẹ́ kí TV yìí kó gbòòrò dé lágbára Ọlọ́run á jù bẹ́ẹ̀ lọ. Àmín. Gbogbo àwọn pílánì náà tó yẹ pé. Ajá sùúrù rà iṣẹ́ yìí